àpótí ẹ̀rí sórí yọmí jẹ̀bi àbí ọ̀jẹ̀bi sórí yọmí ṣàṣejù àbí ọ̀ṣàṣejù Yorùbá ní ẹ̀fẹ̀lẹ̀ kí bò sílẹ̀ ẹ̀fẹ̀lẹ̀ bá níjó mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń gbárata lórí àpótí ẹ̀rí Alhaji Oríyọmí gbé lọ sí Àgídìgbò àtàwọn ọmọ wọn ojú kan lè fi wo ọ̀rọ̀ yẹn ni o ó yẹ ká mọ̀ pé látijọ́ tí Alhaji Oríyọmí Hamzat ti ń ṣe prógámù ètò èyí tí adẹ́dà àṣẹ̀dá yàn án ọ̀rọ̀ tí wọ́n bá fi lọ kò ní dá sí. ṣé kò ní Ọ̀dẹ́wálé inú mi ní pẹ́ mi ò sínú àbá àti criticize wàláhì tàláhì Rabbul Kaaba torí ìgbàgbọ́ tèmi ní pé Olódùmarè alágbára kápá tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ kí gbogbo ayé jẹ́ mùsùlùmí ó máa kírètì ẹ̀ tí ò ní sí kìrìsìtẹ́nì kò ní sọ níṣẹ̀ṣe Olódùmarè alágbára dẹ̀ kápá tó bá jẹ́ kí gbogbo ayé jẹ́ kìrìsìtẹ́nì Ọlọ́run kírètì ẹ̀ kò ní sí mùsùlùmí kò ní sọ níṣẹ̀ṣe Olódùmarè alágbára dẹ̀ kápá tó bá jẹ́ kí gbogbo ayé jẹ́ oníṣẹ̀ṣe tí ò ní sí mùsùlùmí kò ní sí kìrìsìtẹ́nì Allahu a'lamu bí mùràdì ibi sáàdìkà ń tà fi lajú bá Islam àbá kìrìsìtẹ́nì àbá oníṣẹ̀ṣe Ọlọ́run ètò ẹ̀ mo mọ̀ nípa ìlànà mi wàláì mùsùlùmí ni mi àfáàdẹ̀ ni mi ìdẹ́ ìsáfà àti sá mi ìsáfà bíríkìlà mi ìsáfà mẹkáníìkì àmọ́ ọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí mú kí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ń gbarata ó yẹ kẹ́ gbarata ó yẹ kó du àwọn tí du àmọ́ tá a bá rò jinlẹ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí tẹ́ ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí o onídìí alhamdulilayi dókítà mú rìsọ́ọ̀tì wa wọ́n ní dókítà sọ pé kò sẹ́jẹ̀ lára ọmọ yìí mọ́ àmọ́ mò ń sọ ọ̀kan dì èmi ò nígbàgbọ́ pé pásítọ̀ ló pa ọmọ mi nígbàgbọ́ pé àpótí ẹ̀rí ló pa ọmọ àmọ́ tí wọ́n ní inú abímọ kú ò ní dùn bàbá àtìyá tó ọmọ wọn kú kò sí tẹ̀mí wọn ò ní máa sọ fún wọn àwọn ènìyàn aláwọ̀ dúdú mọ̀ ni mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí là ń sọ àgbàgbé pé lórí ó ṣe àpótí ẹ̀rí ọ̀sà àpótí ẹ̀rí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóde wọn gbé Alhaji Oríyọmí Hamzat ṣépè kí ló fi dìsáàfù èpè wàláhì Oríyọmí ò dìsáàfù èpè bí kéèsì bá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá jẹ́ bá fẹ́ ṣèwádìí kọ́dà tó bá jẹ́ pé ilé àfáà ni wọ́n lọ tí wọ́n bá bá Kùránì nínú ilé Al-Qur'an tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni àpótí ẹ̀rí ìṣe bá wà kan lábí òdì ẹ̀ òótọ́ yìí mi sí Ọlọ́run bẹ́ẹ̀ àti Ọlọ́run bẹ́ẹ̀ mi ilé fẹ́ mi gbọ́dọ̀ fẹ́ nu useless yẹ torí pé pàtàkì ni lọ́dọ̀ àwọn tí ìjọsìn wọn bí ìlọ́gìmọ̀ but máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká rò ó wípé tí ọba nídìí obìnrin ìjẹ́kúmọ́lú kí wọ́n tó lọ láǹfààní àti kí wọ́n fẹ́ gbà kò tí ẹ̀rí kankan ló bì kò pọ́sibù kó Oríyọmí ọkàn ló ṣe garaga kó lè kọjá lọ ṣọ́ọ̀ṣì kó sì máa lọ gbà kò tí ẹ̀rí kó máa lọ kó báìbù kó máa lọ ti gbé tábìlì kò pọ́sibù. likulli makani maqalu wa likulli maqalu makan ní Yorùbá bí ní tí ọba nídìí obìnrin ìjẹ́kúmọ́lú ìbáṣẹ̀mí ìbáṣẹ̀wọ́ kì í jẹ́ ká dá àkóso oko aláìsínú oko aláìrojú. a rí ìpè ní ọ́fíìsì Alhaji Oríyọmí Hamzat àìmọye kéèsì ló ti ní í ṣe pẹ̀lú àwọn àfa tálà Alhaji Oríyọmí ó pe àfa náà wá alhamdulilayi inú ilé wa nílọrin bàbá àwọn òkúta gidi ìkànnì ara àwọn àfa wa níbẹ̀ kéèsì kan ní í ṣe pẹ̀lú ọmọ kí wọn tó kú nílọrin táwọn ará èkó retí ẹ̀ tí wọ́n rí wọ́n mú ọmọ fi ọmọ yẹn lé mọ́tò wọ́n ní bọ́yá ọ̀yọ́ àgbógbòmọ̀ṣọ́ ẹni ọmọ yẹn bọ́ọ̀lù ẹ̀wọ̀n àrímọ́ wọ́n ìfáìtì àfáwọn àgbà láti ìlú Ìlọrin nínú ilé bàbá wọn òkúta gidi wá sí Oríyọmí Hamzat ó dídí èèyàn ni wọ́n ń wà àfáwọn gbọ́dọ̀ sọ pé àwọn ò ní wà wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣàlàyé Alhaji Oríyọmí wọ́n dẹ̀ gbàdúrà ẹ̀gbọ́n Ọlọ́run jàre alhamdulilayi wọ́n padà rí ọmọ náà mo rọ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì mo ti sọ fún ti pé ẹjẹ́ àlọ́ ìfáìtì ìfẹ́ àti ìṣọ̀kan tó bá jẹ́ pé ìwọ lọ́wọ́ à ń kọ́ ìdísẹ́ tí bàbá ọmọ yẹn àti ìyá ọmọ yìí wà àbí tó bá jẹ́ pé èmi ni mo wà ń kọ́ ìdísẹ́ tí bàbá ọmọ àti ìyá ọmọ yẹn wà sápòtí ẹ̀rí yẹn máa tóbi lẹ́mí ẹ̀jú ẹ̀mí tó wéèsì dànù lọ àpótí ẹ̀rí yẹn kò lè tóbi lẹ́mí ẹ̀tọ́ ẹ̀mí ọmọ rẹ tó wéèsì ìyẹn náà ní í ṣe àwọn òbí ọmọ yẹn ó yẹ káàbẹ̀ bẹ́ẹ̀ mi ìsinú àbá àti kìrìtìsẹ́sì àmọ́ bẹ́ẹ̀ bá ṣe fòní ẹjẹ́ lẹ́kú ẹ èyí tí òjò bẹ́ẹ̀ dá sí ni pé mo ráwọn kìrìsìtẹ́nì kan èyí Oríyọmí o kíni kan sí ọ lórí kíni àti kíni ọmọ méjì àdáná méjì àríwáàlà mọ́tẹ́dàmú sí wa bí kéèsì bá ká àfa àkẹ́ni sí wọ́n wá lọ kó tí a nínú ilé rẹ̀ sáwọn aṣọ yìí pàtó tí a lọ kó Kùránì nínú ilé rẹ̀ wọ́n ti dáná tí o bá nídìí kí ni ọlọ́pàá fẹ́ lọ chájì nínú ilé àfa fún tí o bá nídìí ẹ sọ fún mi ní àwọn bàbá ọmọ yẹn táwọn àmọ́ àpótí ẹ̀rí kọ̀dẹ̀ sí kì í ṣe pé máa ń bẹnu àpótí ẹ̀rí àmọ́ tí èsù yíyà sí wọn lẹ́mìí nìyẹn Oríyọmí ọba síbẹ̀ yẹn gbogbo yí ara ayé náà ní ògbóde pé Oríyọmí
ọ̀dẹ̀ tírètì kéèsì nọ́mà ẹ̀yìn ìyẹn jọ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ méjì aṣọ pé bí sí ọ̀tí láti máa dájọ́ Ajabrahman Oríyọmí tó wá bóde gẹ́gẹ́ bí ọmọlúwàbí tó náà criticize ẹ̀sìn tó dẹ̀ fi àlàáfíà ọ̀dẹ̀ tó bẹ̀bẹ̀ ikú ẹ má bínú at least yọ̀rọ̀ yọ̀ kan kò fò ojú lẹ́nu ẹ̀kan wọn lọ gbé kéèsì yẹn bá lọ́fíìsì ni tó bá dẹ̀ jẹ́ pé ẹjọ́ táwọn tí wọ́n bá rojọ́ kan àpótí ẹ̀rí kò sí kankan tó kọ Oríyọmí Hamzat lórí àpótí ẹ̀rí nígbà tí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ẹ̀mì yìí pé àpótí ẹ̀rí wà nù tẹ́ẹ̀bí ń ṣe ìjọsìn wà nù tẹ́yìn ń lò fún sìmẹ́ǹtì ìjọsìn yìí nígbà tẹ́yìn náà ti ń gbọ́ yẹn kẹ́ ti gbégbèsè kò sí irú àtúnṣe tí Ajabrahman Oríyọmí Hamzat lè ṣe tí wọ́n bá jẹ́ káwọn òbí ọmọ yẹn ó rí àpótí ẹ̀rí èyí tí ń bẹ lórí ẹ̀mí wọn pé àpótí ẹ̀rí lọ́pọ̀ ọmọ àwọn iná ni wọ́n lọ́ máa wà lórí ẹ̀mí wọn Oríyọmí Hamzat gan ran bàbá yìí lọ́wọ́ ni pásítọ̀ yìí ó ràn lọ́wọ́ nínú torí náà mo rọ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì látòkèdókè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù àdúrà ní ká máa ṣe ká dẹ̀ máa bẹ lọ́hùn kọ́dọ̀ má fèmí pẹ̀lú ẹsẹ̀ kò ń gé aburú Aláàjì Oríyọmí náà dẹ̀ máa gbìyànjú àti adjust mi ní bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ́ torí ọ̀rọ̀ yìí èmi ti rí i pé ó ti fẹ́ dàbí àgbẹ̀ ti fẹ́ jẹ̀ mọ́ àwọn kéèsì kẹ́tí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó dàbí bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel lẹ́mi ẹ jẹ́ kí n lọ straight mi ìmọ̀ràn pa ẹ jọ torí ìtọ́lọ́hún àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ á lo ìfẹ́ kádò lo ìṣọ̀kan